Nnamdi Kanu fẹ́ fẹsẹ̀ ara ẹ̀rìn wẹ̀wọ̀n lọ. Níbi tí ọ̀rọ̀ dé yìí, àfàìmọ̀ kó má jẹ́ ọkùnrin olórí àwọn ọmọ Biafra tí wọ́n ń pè ní Nnamdi Kanu yóò fi ẹsẹ̀ ara ẹ̀rìn wẹ̀wọ̀n. Ọ̀rọ̀ náà kò sì ní jẹ́ pé ẹnìkan ló ṣe bẹ́ẹ̀ fún un. Àfọwọ́fà ara ẹ̀ ni yóò jẹ́ o. Ní ọjọ́ Ajé, Monday, ọjọ́ 27 oṣù kẹwàá yìí, Kanu sọ níwájú adájọ́ James Ọmọ́tọ̀ṣọ́ pé òun kò ní ẹjọ́ kankan tí òun fẹ́ rò nílé ẹjọ́. Bẹ́ẹ̀ ni òun kò ní ẹlẹ́rìí kankan tí òun fẹ́ pè. Ìyẹn ni pé ohun tó ń fẹnu ara ẹ̀ sọ fún ilé ẹjọ́ ni pé ohun tó bá wu ilé ẹjọ́ ni kó ṣe. Ohun tó bá wu adájọ́ ni kó dá. Òun kò bìkítà fún ohunkóhun mọ́. Adájọ́ Ọmọ́tọ̀ṣọ́ sọ fún Kanu, ó sì kìlọ̀ fún un pé kó ro ohun tó ń sọ yìí dáadáa. Kó ro ohun tó fẹ́ fọwọ́ ara ẹ̀ fà sí ara ẹ̀ lọ́rùn yìí dáadáa o. Kó béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwọn tí wọ́n mọ̀ nípa òfin kó tó dáwọ́lé ohun tó fẹ́ ra wọlé yìí. Torí bí kò bá ṣe bẹ́ẹ̀, bí ẹni tó ń fọwọ́ pa idà òfin lójú ni. Bí idà òfin bá sì gé, yóò pẹ́ gan-an kí kinní náà tó jiná. Ìyẹn tí kò bá di egbò àdá jiná sí i lára. Ẹni tí a wí fún kí ọba jẹ́ kó gbọ́ ni. Àmọ́ kò jọ pé Nnamdi Kanu fẹ́ gbọ́ kinní kan mọ́. Ó dàbí pé ó ti pinnu ohun tó ń sọ. Bẹ́ẹ̀ ìpinnu yìí lè má jẹ́ èyí tó dáa bí kò bá sì fọgbọ́n ṣe é, ohun tó léwu ni. Lọ́jọ́ 24 oṣù kẹwàá yìí tí ẹjọ́ Kanu tún bẹ̀rẹ̀ nílé ẹjọ́ ló sọ níwájú adájọ́ pé òun ti dá àwọn lọ́ọ̀yà tó ń gba ẹjọ́ òun rò dúró. Òun ò fẹ́ lọ́ọ̀yà mọ́, fúnra òun lòun fẹ́ máa ro ẹjọ́ òun. Bẹ́ẹ̀ àwọn lọ́ọ̀yà ńláńlá ló gbà torí Kanu Àgàbí tó ti jẹ́ mínísítà ètò ìdájọ́ láyé ìjọba Ọbásanjọ́ ní lọ́ọ̀yà ẹ̀. Ọkùnrin náà ló sì kó ọ̀pọ̀lọpọ̀ àwọn agbẹjọ́rò mọ́ra tí wọ́n ń bá Kanu ro ẹjọ́ ẹ̀. Àmọ́ lẹ́yìn tí àwọn Ọmọyẹlé Sowore ti jáde tí wọ́n ṣe ìwọ́de tí ìwọ́de náà kò sì mú ohun kan jáde jù pé àwọn agbófinró ṣa àwọn oníwọ́de náà. Nnamdi Kanu bínú. Ó ní òun kò fẹ́ àwọn lọ́ọ̀yà òun mọ́. Fúnra òun lòun yóò máa ro ẹjọ́ òun lọ. Bẹ́ẹ̀ ló ní òun yóò kó àwọn ẹlẹ́rìí òun wá. Àwọn bíi Nyesom Wike, gómìnà Babájídé Sanwó-Olú, ọ̀gágun Tókù Buratai, ọba Èkó Rilwan Akiolu, Theophilus Yakubu Danjuma àti àwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ohun tó ṣẹlẹ̀ gan ni pé lẹ́yìn tí àwọn DSS ti mú Kanu tí wọ́n sì ti rojọ́ oríṣiríṣi nípa ẹ̀ pẹ̀lú àwọn ẹ̀rí, Kanu pe ẹjọ́ láti tako ìjọba àpapọ̀. Ó ní kò sí ẹjọ́ kankan tí òun fẹ́ jẹ́ lórí ọ̀rọ̀ yìí nítorí òun kò ṣe kinní kan fún wọn. Gbogbo ohun tí wọ́n kà sílẹ̀ yìí kì í ṣe tòun. Òun kò ṣe àwọn aburú tí wọ́n ń wí yìí. Kódà òun ò sí níbi táwọn nǹkan wọ̀nyí ti ṣẹlẹ̀. Kí wá ni wọ́n mú òun sí? Òun kò sì ní ẹjọ́ kan láti rò ó. Adájọ́ James Ọmọ́tọ̀ṣọ́ dájọ́ ní ọjọ́ 26 oṣù kẹsàn-án ọdún 2025 yìí pé pẹ̀lú gbogbo ẹ̀rí tó ti wà nílẹ̀ yìí, pẹ̀lú àwọn èèyàn tí wọ́n pa nílẹ̀ Ìgbò látàrí àṣẹ tí òun Kanu ń pa fún wọn, pẹ̀lú fífi agbára káká há àwọn èèyàn mọ́lé pé wọn kò gbọdọ̀ jáde, àti dídá àwọn ọmọ ogun Biafra sílẹ̀ pẹ̀lú àwọn ìwà ìfẹ̀míṣòfò míì tí wọ́n ti hù nílẹ̀ Ìgbò yìí, tó sì jẹ́ ẹgbẹ́ IPOB, ẹgbẹ́ àwọn ọmọ Biafra tó lóun dá sílẹ̀, tó sì jẹ́ òun lólórí wọn ló wà nídìí gbogbo ẹ̀. Ẹjọ́ wà níwájú òun náà tó gbọ́dọ̀ rò nílé ẹjọ́ o. Nígbà tí ilé ẹjọ́ ti wá dájọ́ báyìí, kò sí ohun tó kù kí Kanu ṣe yóò kó wo gbogbo ẹjọ́ tí wọ́n rò mọ́ òun lẹ́sẹ̀ fínífíní, kó sì mọ àwọn ohun tí òun náà yóò sọ láti fi tako gbogbo ẹjọ́ tí àwọn DSS rò mọ́ òun yìí, kó sì kó ẹ̀rí kalẹ̀ láti fi hàn pé irọ́ làwọn agbófinró náà pa mọ́ òun. Lẹ́yìn tóun náà bá ti ro ẹjọ́ bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀rí, nígbà náà ni adájọ́ yóò lè yẹ ẹjọ́ ọ̀tún àti tòsì wò tí wọn yóò sì fi lè sọ pé ó jàre tàbí ó jẹ̀bi. Fún odidi oṣù méjì lẹ́yìn tí wọ́n ti dájọ́ báyìí pé ẹjọ́ wà tí Kanu gbọ́dọ̀ rò, ọkùnrin náà kò múra láti ro ẹjọ́. Ohun tó ń jà fún ni bí wọn yóò ti ṣe gba béèlì òun. Ó ní ara òun ò yá gidigidi o, kò sì sí bí òun ti lè rojọ́ kankan. Ohun tó fà á tí wọ́n fi gbé ìgbìmọ̀ àwọn dókítà dìde rèé. Adájọ́ Ọmọ́tọ̀ṣọ́ náà ló pàṣẹ fún àwọn ẹgbẹ́ oníṣègùn òyìnbó nílẹ̀ wa, Nigerian Medical Association, pé kí wọ́n gbé ìgbìmọ̀ àwọn dókítà ẹlẹ́ni méje dìde kí wọ́n sì wá yẹ Kanu wò dáadáa, nítorí dókítà àwọn DSS ti ní kò sí ohun tó ń ṣe é, pé ara ẹ̀ yá gágá ni. Ìyẹn ẹlẹgbẹ́ àwọn oníṣègùn yìí ṣe kó àwọn dókítà kan jọ lóòótọ́,
wọ́n sì lọ ṣe àyẹ̀wò oríṣiríṣi fún Kanu. Lọ́jọ́ 16 oṣù kẹwàá yìí làwọn dókítà náà kó àbájáde ìwádìí tí wọ́n ṣe fún Kanu wá sílé ẹjọ́. Ohun tó sì wà níbẹ̀ ni pé kò sí kinní kan tó ń ṣe Kanu, pé ìwọ̀nba àmódi tó wà lára ẹ̀ kì í ṣe àìsàn ọlọ́jọ́ o, kódà kì í ṣe àwọn àìsàn tó lè mú ìpalára kankan bá a. Níbi tí jẹbẹtẹ ti gbọ́mọlé Kanu lọ́wọ́ rèé, ìgbà tí yóò sì padà délé ẹjọ́ ló ní òun ti gbọ́ o, òun ti gba, òun yóò bẹ̀rẹ̀ sí í rojọ́, òun ti sa àwọn ẹlẹ́rìí òun jọ kí ilé ẹjọ́ bá òun pè wọ́n wá kíákíá. Àmọ́ o, òun kò fẹ́ àwọn lọ́ọ̀yà òun mọ́, fúnra òun lòun yóò rojọ́ òun. Ọjọ́ 24 oṣù yìí náà ló sọ ìyẹn o, àfi bó sì ṣe padà dé lọ́jọ́ 4 tó ní òun kò tilẹ̀ rojọ́ kankan mọ́ nítorí kò sí ẹjọ́ tí òun fẹ́ rò, òun kò mọ kinní kan nípa àwọn ọ̀rọ̀ tí àwọn DSS sọ yẹn. Kì í ṣe Kanu tòun ni wọ́n ń wí, bẹ́ẹ̀ lòun kì í ṣe Nàìjíríà, Biafra lòun, torí ẹ̀ ni wọn kò ṣe lè bá òun ṣẹjọ́ kankan. Kàkà kí wọ́n bá òun ṣẹjọ́ kí wọ́n yáa fi òun sílẹ̀ kí òun máa lọ jẹ́jẹ́ ni. Àmọ́ ohun tí àwọn tí wọ́n mọ̀ nípa òfin ń sọ ni pé bí ìgbà tí Kanu kàn fẹ́ fi ẹsẹ̀ ara ẹ̀rìn wẹ̀wọ̀n ni o, ó sì lè jẹ́ ẹ̀wọ̀n lọ́jọ́ pípẹ́. Wọ́n ní àwọn DSS ló rojọ́ mọ́, bẹ́ẹ̀ ni ìyẹn kì í ṣe pé ó ti jẹ̀bi, torí àwọn kan rojọ́ tí wọ́n kalẹ̀ ni. Adájọ́ kò sì lè dájọ́ pẹ̀lú ọ̀rọ̀ ẹnìkan, torí agbẹ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkà ni wọ́n ń pè é. Pé tí òun náà bá rojọ́ ni adájọ́ yóò lè gbé ọ̀rọ̀ àwọn méjèèjì yẹ̀wò tí wọn yóò sì mọ ẹni tó ń purọ́ àti ẹni tó ń sọ òdodo. Ṣùgbọ́n tí Kanu bá lóun ò rojọ́, ohun tó ń sọ fádájọ́ ni pé gbogbo ẹjọ́ tí àwọn DSS rò nípa òun yẹn òdodo ọ̀rọ̀ pọ́nbélé ni. Bó ṣe rí gan-an ni àwọn èèyàn náà sọ nípa òun. Èyí túmọ̀ sí pé ẹjọ́ tí àwọn DSS rò pé apààyàn ni, afẹ̀míṣòfò ni, ajẹninípa ni, tí wọ́n sì rí àwọn ẹ̀rí kan kó kalẹ̀, ohun tí adájọ́ yóò fi dájọ́ fún un nìyẹn o. Bí wọ́n bá sì dájọ́ bẹ́ẹ̀ pẹ̀lú àwọn ẹ̀sùn wọ̀nyí, fọ̀páwọ̀n ní ẹ̀wọ̀n rẹ̀ yóò jẹ́, yóò gùn ju àwé aṣọ. Bí wọ́n bá sì ti dá a lẹ́jọ́ bẹ́ẹ̀, kò sẹ́nìkan tó lè gbà á jáde mọ́, torí láti ọjọ́ náà ni yóò ti di ẹlẹ́wọ̀n. Bí kò bá sì jẹ́ pé kinní kan ṣẹlẹ̀, iye ọdún tí wọ́n bá dá a fún un gan-an ni yóò lò lọ́gbà ẹ̀wọ̀n. Ohun tí adájọ́ Ọmọ́tọ́ṣọ̀ ṣe ń kìlọ̀ fún un rèé, pé kóró ohun tó ń sọ yìí dáadáa o, kó sì fọ̀rọ̀ lọ àwọn èèyàn, torí ká fọ̀rọ̀ làgbà nìkan ni kì í jẹ́ ká ṣìṣe. Àmọ́ níṣe ni Kanu ń ṣe bí ajá tí yóò sọnù tí kò fẹ́ gbọ́ fèrè ọlọ́dẹ. Bí kò bá sì tètè yí ìpinnu tó ṣe yí padà, a jẹ́ pé ohun tí ojú òkú bá rí ní sàárè, ikú ló mú un bá a. Ọláìwọlá Alága ló ṣe àkọsílẹ̀ ohun tí Kanu sọ nílé ẹjọ́ yìí fún Bùdó Àgbáyé fún Àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú déédéé àkókò yìí o.